ìlú Ilé-Ifẹ̀ kì í ṣe fún ẹlẹ́sìn mùsùlùmí tàbí ẹlẹ́sìn kìrìsìtẹ́nì. Àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ ni wọ́n ní Ilé-Ifẹ̀. Àrólé Ọbàtálá Àgbáyé òun ló sọ bẹ́ẹ̀. Ní ọjọ́bọ̀ ọ̀sẹ̀ tó ré kọjá ni a gbọ́ wípé àwọn oníṣẹ̀ṣe wọ́n ya wọ inú mọ́sálásí tí wọ́n sì lu àwọn ẹlẹ́sìn mùsùlùmí ní ìnà bó lọ kó yà mí. Ọ̀rọ̀ yìí ló sì ń di lemọ́lemọ́ tó sì ń di ní gbogbo ìgbà ní àwọn olórí olóòṣà àti àwọn olórí ẹlẹ́sìn mùsùlùmí tí wọ́n sì fẹ́ tàporó gan. Ìgbà tí Ọláolúdàda tó jẹ́ àrólé Ọbàtálá lágbàáyé tó ń sọ̀rọ̀, ó jẹ́ kó di mímọ̀ wípé ìlú Ilé-Ifẹ̀ kò wà fún ẹ̀sìn mùsùlùmí tàbí ẹ̀sìn kìrìsìtẹ́nì. Àwọn ẹlẹ́sìn àbáláyé ni wọ́n ní Ilé-Ifẹ̀. Ilé-Ifẹ̀ wà fún ẹbọ, òrìṣà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Láti ìgbà ìwáṣẹ̀ ní ẹ̀sìn ìbílẹ̀ ló ti fẹsẹ̀ rinlẹ̀ gẹ́gẹ́ bí ohun tó sọ. Bákan náà ló sọ pé ìkéde ti wà ṣáájú ọjọ́ tí àwọn gbé orò jáde. A ti kéde lórí rédíò àti lórí móhùnmáwòrán pẹ̀lú àwọn ìwé ìròyìn káàkiri ilẹ̀ wa wípé àwọn ó gbé orò jáde. Bẹ́ẹ̀ ni àwọn kì í fa wàhálà rárá. Àwọn ẹlẹ́sìn mùsùlùmí ni wọ́n kọ́kọ́ dojú ìjà kọ àwọn ọmọ wa tí wọ́n sì fa ọ̀kan lára àwọn ọmọ orò wọ inú mọ́sálásí. Níbẹ̀ ni wọ́n ti bẹ̀rẹ̀ sí ní sá ní àdá, ṣùgbọ́n irúnmọlẹ̀ igba mọlẹ̀ kò jẹ́ kó wọlé sí i lára. Àrólé Ọbàtálá ṣàlàyé pé mọ́sálásí tó wà ní Ìdí-ọmọ jẹ́ ọ̀kan nínú àwọn mọ́sálásí tó máa ń fún àwọn ní ẹ̀bùn lọ́dọọdún tẹ́lẹ̀. Wọ́n máa ń ra omi àti ọtí ṣìnáàpù, bẹ́ẹ̀ ni wọ́n máa ń fún wa ní owó lákòókò tí a bá ń ṣe orò tí a bá ti kọjá. Àrólé Ọbàtálá Àgbáyé ní àwọn ti gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ yìí láti kọ̀wé sí ọ̀gá àgbà ọlọ́pàá ní orílẹ̀-èdè Nàìjíríà àti ààrẹ Muhammadu Buhari láti jẹ́ kí wọ́n mọ̀ wípé ohun tó ń lọ lọ́wọ́lọ́wọ́. Gbogbo ọmọ orílẹ̀-èdè yìí ló ní ẹ̀tọ́ lábẹ́ òfin láti ṣe ẹ̀sìn tó bá wù ú. Àwa olóró a kì í ṣe jàgídíjàgan, bẹ́ẹ̀ ni a kì í ṣe jàgídí. Ẹni tó jẹ́ agbẹnusọ fún àwọn mùsùlùmí, bàbá àdínì ti Ilé-Ifẹ̀, Síkírù Balógun, ó ṣàlàyé pé irọ́ tó jìnnà sóòótọ́ ni wípé àwọn ẹlẹ́sìn mùsùlùmí ni wọ́n kọ́kọ́ yọwọ́ ìjà sí àwọn olóró. Ó ní irọ́ ńlá ni o. Àwọn ò yìnbọn, bẹ́ẹ̀ ni àwọn ò sá àdá. Olórí àwọn ẹlẹ́sìn mùsùlùmí náà ní olúkúlùkù ló ní àǹfààní lábẹ́ òfin láti ṣe ẹ̀sìn tó bá wù ú. Ó sì rọ àwọn mùsùlùmí láti fọwọ́wọ́nú kí wọ́n ó jèbùrẹ́ àwọn olùgbẹ́bẹ̀. Bákan náà ni Síkírù Balógun ó pàrọwà fún àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ láti kìlọ̀ fún àwọn ọmọ wọn tí ò ní ẹ̀kọ́ ìbá ara ẹni gbé pọ̀ láwùjọ kí wọ́n ṣe wí agbéjẹ́ mọ́wọ́. Àwọn ẹlẹ́sìn mùsùlùmí kọ́ ló ní Ilé-Ifẹ̀, bẹ́ẹ̀ ni kì í ṣe ẹlẹ́sìn kìrìsìtẹ́nì ló ní Ilé-Ifẹ̀. Àwọn olórìṣà ní Ilé-Ifẹ̀ wà fún. Àrólé Ọbàtálá Àgbáyé ló sọ bẹ́ẹ̀. Ẹ jọ̀ọ́ ẹ bá subscribe pẹ̀lú ìgbà ilé ẹ bá subscribe ẹ jọ̀ọ́.